Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe, hete. Face TV was Swoby. Yeah, same day. They go home. Okay, put here, this one in the back. Gbogbo èèyàn dúdú ẹ kàn gbà kéèyàn fi dépò gómìnà ni mo ṣe lórí ẹlẹ́ka mo jìyà mo dààmú mo náwó wọ́n ṣe mí léṣe lọ́jọ́ ìbò wọ́n dà mí láàmú gẹ́gẹ́ bí gómìnà tó dùn mí rí ẹnu mi ò lè ròyìn mo dẹ̀ fẹ́ sọ eléyìí nínú ìlú tí mo tún ṣe jùlọ láyé mi ní Ìkẹrẹ́ Èkìtì èèyàn mi ní àwọn Ìkẹrẹ́ mi ò gbọdọ̀ gbà kí ẹnikẹ́ni ó gbé mi kọlù wọn gbogbo ìgbà tó yẹ kí n wù sí ohun tí bàbá mi kì í sọ fún mi nípa Ìkẹrẹ́ ni mò ń ṣe mo dẹ̀ dúró tì wọ́n màá tún máa dúró tì wọ́n mi ò ní fi wọ́n sílẹ̀ àárín mi àti ẹlẹ́ka ò dẹ̀ ní bàjẹ́ mi ò ní hùwà mi ò dẹ̀ ní ṣe tá a bá fẹ́ ṣe ìpàdé téèyàn bá ló ń ṣe tẹlẹ́ka because mo ti endorse èèyàn dandan ní kíní ìwọ tó ń ṣe tẹlẹ́ka you have to leave the meeting because it is a contest ẹlẹ́ka is on one side I'm on another side tẹlẹ́ka bá lóun fi mi sílẹ̀ Mákindé lòun support ó dáa náà kò burú rárá ó dáa àgbà tí òbínú lọmọ ẹ̀ ń pọ̀ so I will not say anything in the negative mo sọ pé tóun fúnra ẹ bá farabalẹ̀ ìbá má sọ àwọn ọ̀rọ̀ tó sọ yẹn ìbá kíyèsíra pẹ̀lẹ́ ni tó ń bá sọ̀rọ̀ torí pé ọ̀rọ̀ will remain history for life nígbà tí ẹlẹ́ka ń sọ pé wọ́n gbàdúrà fún ẹnìkan bọ́gà ń gbàdúrà pé kí Ọlọ́run kó dìde ogun sí àwọn ọ̀tá àwọn tó bá ní kí Bísí Kọ́láwọlé má débẹ̀ gbogbo ẹni tó bá ti ní kó má dépò àti ìbìrì ayé ẹ àdúrà náà la fi máa já nígbà tí ẹlẹ́ka fẹ́ contest mo gbọ́wọ́ lé lórí mo ní Olúwa bá àwọn ọ̀tá rẹ̀ jà mo tún sọ pé lẹ́yìn náà Olúwa àwọn ọ̀tá Kọ́láwọlé Bísí Kọ́láwọlé Olúwa bá wọn jà ìgbà tí mo fẹ́ contest in 2014 ẹni tó bá sì ní fídíò yẹn kó lọ wo mo gbàdúrà Olúwa àwọn ọ̀tá tó dìde ogun sí mi ogun ní ìrìn àjò ayé Olúwa bá wọn jà mo tún sọ lẹ́ni gbogbo àwọn tó dìde ogun tí wọ́n ní Kọ́láwọlé ò ní rọ̀nà lọ k'Olúwa kó bá wọn jà bójú èmi Ayọ̀ Fayose lónìí ìwọ Kọ́láwọlé yìí ò ní lè débẹ̀ tàbí ìyàwó mi k'Olúwa kó bá wọn jà bó jẹ́ ará ilé mi ni tàbí àwọn tí ó jẹ́ pé ó ro ibi sí Kọ́láwọlé Olúwa fi àárẹ̀ ọkàn máa bá wọn jà àdúrà ní ẹni tó bá wá jọ tiẹ̀ ni kò mú tiẹ̀ níbẹ̀ so àdúrà tí mo gbà fẹ́ lẹ́ka mo gbà fúnra mi mo tún gbà fún Kọ́láwọlé àdúrà yẹn ṣe fún mi ọjọ́ tí Jonathan ń bọ̀ ń bí mo ní Olúwa jẹ́ kí n gbà yìí jẹ́ kí gbogbo àwọn ọ̀tá tó bá wá síbẹ̀ ẹni nítorí kí Jonathan má fẹ́vọ̀ mi Olúwa jẹ́ kó máa rẹ̀ wọ́n téèyàn bá tẹ̀ náwó lórí èèyàn mo ń náwó lórí Kọ́láwọlé bí mo ṣe náwó lórí ẹlẹ́ka mo ń dààmú lórí Kọ́láwọlé mo sì dààmú lórí ẹlẹ́ka Ọlọ́run kó fèrè síṣẹ́ mi ẹni tó bá lọ́lọ́run ò lè fèrè síṣẹ́ mi lórí Kọ́láwọlé kọ́lọ́run jẹ́ ààrẹ ọkàn kó máa mú ìyẹn ò ń ṣèjà ẹni tọ́rọ̀ bá jọ tiẹ̀ òní kó ṣàmì. All right, Your Excellency, now you have actually spoken the way we actually expected. As a father of the state, as a father in the People's Democratic Party in Ekiti State, I'm sure you have to play a big role in bringing PDP members together ahead of Ekiti 2022. What role are you playing, or you're playing, and ensuring that PDP is together, has common front? I would like to answer these questions in Yoruba because it's our native dialect. So I've heard you in English, I will have to express in Yoruba so that the other man will not ask this question taking time again. Iṣẹ́ ọwọ́ mi Ọlọ́run kó fèrè sí mo fẹ́ kẹ́ kọ́kọ́ mọ̀ pé èmi Ayọ̀ Fayose ò gbé àpótí o ní ìpínlẹ̀ Èkìtì mi ò dùn kankan o ọmọ mi ò dùn ìyàwó mi kò dùn kí bí ilé dá ní wàhálà tí mò ń ṣe Ọlọ́run ẹlẹ́dàá á dẹ̀ jẹ́ kó dáa tí àwọn ìjọba tó bá wà ń bẹ̀ yìí náà bá dẹ̀ rí i pé mi ì dúró síbi kankan kí n máa criticize ìjọba yìí torí mi ò fẹ́ kẹ́ni kankan sọ pé Fayose ni ò jẹ́ káwọn ríbi ṣiṣẹ́ Fayose ni ò jẹ́ káwọn ríbi ṣọ̀nà Fayose ni ò jẹ́ káwọn wọ́n jẹ́ kára ìlú omi mú. I stayed clear of every issue that can be controversial. Even during the killings ìgbà tó pààyàn ló mú yẹn mi ò sọ̀rọ̀ tó burú rárá not because I cannot talk gbogbo Nàìjíríà ló mọ̀ pé mo ń sọ̀rọ̀
tọrọ ò bá ti lọ déédéé ṣùgbọ́n ìmí tó bá ti rọ̀ wọn kì í ṣú sílé. As a father I have to show a lot of restraint. Mo gbọ́dọ̀ fà sẹ́yìn kí nǹkan má bàjẹ́. Gbogbo ipa tí mo lè kó ni pé ká ṣàlàyé fún yàn ṣùgbọ́n kò sẹ́ni tí mo gbàyàwó ẹ, kò sẹ́ni tí mo pọ́mọ ẹ. Nínú àwọn tó ń bá mi jagun tó ń ṣe pé Fayose lélẹ̀ Fayose ẹ bá wò wọ́n dáadáa, èmi náà lọ́lọ́run lò fún wọn dépò tán dé yìí. Ṣùgbọ́n síbẹ̀ náà kò sẹ́ni tó lè sọ pé mo wá sórí rédíò àbí tẹlifíṣàn tó ní mo bú òun rí. I cannot do that and I will never do that. So I will continue to appeal to them. Mi ò bí PDP bá wọlé òun ló pé gbogbo wa. Bí Kọ́láwọlé bá wọlé báyìí ìyàwó ẹ̀ àkọ́kọ́ jẹ́, ọmọ ẹ̀ á jẹ́, wọ́n á ṣe your excellency fún, wọ́n á máa fòdìdé, òun lá máa lo mọ́tò ìjọba. Àṣùgbọ́n àwa la ṣírù tó ṣírù. Ọlọ́run ṣe ṣe ilé ayé nìyẹn, àdẹ̀bínú ẹ̀. So why would anybody be saying Fayose ni ariwo kì í pọjọ́ òkìkí kì í oṣù. I love everybody. Ṣùgbọ́n àìfàgbàfẹ́ nìkan ò jẹ́ ayé ogún. Tí bá wà lórí ìjọba báyìí ọ̀pọ̀lọpọ̀ ti wà tẹ́lómi kò ní wù ú. Ṣùgbọ́n ẹni tí inú bá ń bí kò jẹ́ ká rántí pé there is a common goal. There is a bigger picture, which is our party, which is the big people of Ekiti who wants change. Wọ́n kúkú ṣe pé wọ́n defeat wa ní 2018. Nígbà tí mo ń gbọ́ nǹkan tẹ́lẹ̀ kan sọ lánàá, tẹ́ni yẹn ń béèrè lọ́wọ́ ẹ̀ nípa pé àwọn tó dìbò ní Kẹrẹ Òtó lọ́jọ́ sí oníṣèbí wọ́n lù sí ní rẹ́pọ́tù ìfẹ́ lódùn. Èmi ló ń bá wí yẹn. Bẹ́ẹ̀ ni ó bá lá lù sàgbà. Kí la wá lọ ṣe ní kóòtù ńgbà yẹn. Ká lọ challenge ńgbà yẹn. So I just feel it feels funny when you have deployed all your energy for a person to the sọ̀rọ̀ ẹ̀dọ̀ta ẹ̀. It is disturbing. Tá bá fẹ́ wàásù fún yàn ṣèbẹ́ ni tó bá ti wá sí ṣọ́ọ̀ṣì àbí tó bá gbé rédíò sí tí náà wàásù fún. Some people put you directly as their enemy. Ọlọ́run ló ń gbé yàn dépò. Tó bá ti jẹ́ ìfẹ́ Ọlọ́run ni pé kí PDP wá. Ọlọ́run lálàánà. Tó bá jẹ́ ìṣètì ènìyàn ni. Tó bá jẹ́ orí ẹyẹ ni. Orí ẹyẹ ò lè wà lókè o. Ọmọ ènìyàn ilẹ̀ náà ń fẹ́ kẹ́yẹ wà o. Ohun gbogbo wà lọ́wọ́ Ọlọ́run. Mo dẹ̀ bẹ̀ gbogbo ọmọ ẹgbẹ́ PDP. Ẹ má jẹ́ ká fọ̀tẹ̀ bá ń tó dáa jẹ́. Ẹ má bínú. There is office of the governor. There is office of the deputy governor. A ṣèpàdé lẹ́kọ̀ọ́. Èmi àti àwọn èèyàn mi who said they are repositioning. Èèyàn mi ni wọ́n. Tí a dẹ̀ ṣèpàdé lẹ́kọ̀ọ́ a sọ de wípé tó bá jẹ́ yín lẹ́wọ̀n ní governor ẹ jẹ́ ká wá mú deputy sílẹ̀. Tó bá jẹ́ side wa ló wìn ní governor ẹ̀yin mú deputy sílẹ̀. Ọ̀nà àlàáfíà kò dá tó fẹ́ rìn jù yẹn lọ. Ipò gbogbo ló wà ńlẹ̀ tá a bá jókòó we can look at it and ìwọ mílẹ̀ mi kúkú gbàgbọ́ tí mi àyàwó ògbé ọmọ ògbé. So why should I now face what the little I can do I will keep doing. But pé mo sọ pé lágbájá lọ ṣe báyìí gbogbo wọn tó wà nípò rí ni mo ti ṣe bẹ́ẹ̀ fún. Gbogbo wọn ni mo ti ṣe bẹ́ẹ̀ fún. Sọ̀rọ̀ mi yé yín báyìí. So mo tún ṣe tán láti cooperate pẹ̀lú gbogbo ènìyàn. I don't want winner takes all. Let us sit down and look at it holistically. Ṣùgbọ́n bá a gúnyán nínú ewé, bá a roka nínú èpo ẹ̀pà, ẹ̀ńtà yọ ayọ̀. Àwọn tí ò ní gbọ́ náà ò ní gbọ́. But ìṣèlú ẹgbẹ́ wa ẹnìkan ló wà, ó wà náà àwọn ẹgbẹ́ yòókù náà. All right, we'll go on break now, and when we come back, we'll look at Nigeria as a state, the state of the nation. Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe, hete. Face TV was Swoby.